ká bá gba àkókò igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn oríkè bí wọ́n ṣe wọlé láàárọ̀ ìjọ tó ń bá ti wọ yúnífọ́ọ̀mù tó àfi kéèyàn ó mè sọnù mo fẹ́ sọdún níláyọ̀ conduct likely to cause public disturb among conduct likely to cause breach of public peace àbí bí o bá sì jẹ́ bẹ́ẹ̀ bí ètò ṣe lọ lọ́wọ́ ní igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn màmá DSP Afọláṣadé Olúwọlé ni wọ́n wọlé mo kí wọn pẹ̀lú ọ̀wọ̀ àti àpọ́nlé tí ó ga jùlọ pẹ̀lú yọ̀ǹda ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn bàbá CP Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD àti yọ̀ǹda alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Odùtọ́lá pẹ̀lú àṣẹ gbogbo àwọn ọ̀gá DC ni a fi ń kí igbákejì alukoro káàbọ̀ sórí ètò sàn láàrin ní àárọ̀ yìí ẹ káàárọ̀ àǹtí. káàárọ̀ sà. ẹ kú ọjọ́ méjì mẹ́ta o adẹ́kù palẹ̀mọ́ ọdún mà àbímà àmì. kí ni commissioner of police Ogun state command àti gbogbo management team lápapọ̀ àfi kí ni wọ́n jíṣẹ́ nípa kí gbogbo òṣìṣẹ́ àti àwọn alákòóso olùdarí iléeṣẹ́ Family FM àti gbogbo àwọn olùtẹ́tísí wa náà nílé lóko lẹ́yìn odi níbi gbogbo wípé a kó àkókò yìí àdẹ̀kù ìpalẹ̀mọ́ ọdún o ọdún ayọ̀ la máa ṣe o. àmín jálá. ẹ kí a bẹ̀rẹ̀ látòrí àwọn àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá láàrin ìjẹ́jọ́ sí àsìkò yìí kó tó di pé máa lọ sí orí àwọn ìbéèrè míì léyìí tá a ti nílẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lónìí. láwọn àwọn àṣeyọrí tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn a mú díẹ̀ wá lórí ètò láàárọ̀ yìí fún wa láti jọ tẹ́tí sí gbọ́n bí tá a máa ti fẹ́ bẹ̀rẹ̀ ni ibi tí ìṣẹ̀lẹ̀ jàǹbá kan tó ṣẹlẹ̀ ní ọ̀sán àná tó jẹ́ pé Ọlọ́run ló ní kó máa mú ẹ̀mí dání a fẹ́ fi pe àkíyèsí àwọn èèyàn wa wípé gbogbo àwọn tó bá jẹ́ pé tílé wọn súnmọ́ àwọn ibi tí wọ́n rí mast sí ní àwọn kí ni ẹ̀rọ communication mast gàgàrà onírin wọn bẹ́ẹ̀ ni kí wọ́n tún rò kán ṣọ́ọ̀ṣe pàápàá jùlọ commissioner of police CP Lánrè Ògúnlọ́wọ̀ PhD wọ́n ti pe àkíyèsí gbogbo àwọn tí ó jẹ́ àwọn aláṣẹ àtolùdarí àwọn iléeṣẹ́ communications lóríṣiríṣi kán lọ mójútó àwọn mast wọn níbi tí wọ́n bá rí wọn sí Ọlọ́run má jẹ́ ká rí aburú bí òjò ṣe ń rọ̀ ní ọwọ́ ìrọ̀lẹ́ àná yẹn ló di wípé ìkan ní sáìdì àjùwọ̀n ló déédéé dàwó tó dẹ̀ dàwó sórí ilé táwọn èèyàn ń gbé nínú ẹ̀ ó ṣẹlẹ̀ pé bàbá kan tó wà nínú ilé Ọlọ́run ṣàkóyọ wípé kò mẹ́mí dání bọ̀ wọ́n fara pa ṣùgbọ́n ìfarapa yẹn náà Ọlọ́run ṣe pé ó mọ ní ìwọ̀nba wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn báyìí la fi ń pe àkíyèsí ara wípé ká má dúró dìgbà tí ó bá tó ṣẹlẹ̀ ká tó máa sá kiri ó gba àwọn tí ó bá mọ̀ pé ilé wọn sún mọ́ ibi tí àwọn máàsì wọ̀nyí wà ẹ jẹ́ kí ká ṣọ́ọ̀ṣe kí a dẹ̀ pe àkíyèsí àwọn tó rí lórí wọ́n máa mọ̀ wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà kan tó rí àwọn irú àwọn máàsì bẹ́yìn wọ́n á ti rí àwọn tí wọ́n wà ládùúgbò yẹn tí wọ́n wà ládùúgbò wọ́n sanwó ẹ̀ ojú kòkòrò ló mú ẹlòmíì lè nìkan sí yàrá o kí ẹ̀ má tẹ̀wọ́ gba owó ẹ̀mí ara ẹ̀ nítorí wípé ó ti rí owó lójú normally kò yẹ káwọn kíní yẹ kó súnmọ́ ilé gbígbé ó ní a distance tó yẹ kó fi jìnnà sí radiation pàápàá ńkọ́ exactly gbogbo àwọn nǹkan yẹn but nítorí pé wọ́n bá ti kówó dé Ọlọ́run má jẹ́ kéèyàn fọwọ́ rẹ̀ ṣera àmín má jẹ́ kéèyàn fọwọ́ rẹ̀ tẹ́wọ́ gba owó ẹ̀mí ara ẹ̀ àmín o jẹ́ ká máa ṣọ́ọ̀ṣe sọ Ọlọ́run ní jẹ́ kí a rí aburú o àmín o. ní Adígbẹ́ arọ́wọ́tó arákùnrin kan tó jẹ́ télọ̀ aránṣọ àwọn tí wọn kì í máa ń lójú sí tí wọ́n á fọmọ ṣọ́ tó jẹ́ pé àwọn tó yẹ kó máa mójútó ọmọ àwọn lọ́mọ tó máa bá nídìí pé wọ́n ń ṣe ọmọ báṣubàṣu wọ́n fi ọmọbìnrin yìí sí lọ́dọ̀ kó máa kọ́ níṣẹ́ aṣọ rírán ìṣe ló dẹ̀ mú ọmọ mọ́ ṣọ́ọ̀pù níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ tó dẹ̀ mú ọmọ yìí tó fi tipátipá bá alájọṣepọ̀ ọmọ dẹ̀ lọ sí ilé ẹ̀sìn jẹ́ oko abẹ́ ẹ̀ tó lọ́ọ́ fẹjọ́ ẹ̀sùn tó fi tó iléeṣẹ́ ọlọ́pàá Ládìgbẹ́ létí wọ́n rọ́wọ́ tó ọ̀gá yìí ó ti wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí wọ́n dẹ̀ ṣe máa ń sọ iṣẹ́ ìṣù ni so wọn àti ìṣù yẹn ti jọ wà ní custody. ṣọ́ ti dé ọ̀dọ̀ yín délé wẹ̀rán. wọ́n máa gbé wọn délé wẹ̀rán láàárọ̀ yìí. àfàìmọ̀ kó má ṣọdún bẹ̀.
wọ́n arrest èṣù náà mọ́. inú ẹ̀ lè ṣùn gbé. mo ní àfàìmọ̀ bí bàbá ní bàbá ṣọdún lọ́dọ̀ yẹn. ìtàní tí wọ́n sọ ṣiṣẹ́ nù. ìyẹn ti sátìn. ọdún náà ti máa ṣọdún. ó ti di dandan òun ló fọwọ́ ara ẹ̀ sáìn ibi tóun láìka àti ṣọdún à so èṣù yẹn inú ẹ̀ ló ń gbé wọ́n jọ wà ń bẹ̀ báyìí èyí tó tún fara pẹ́ tó tún jọ tán jọ káàkó irú àbàjẹ́ báyìí ó ní arákùnrin kan tá a rí ní tá a rọ́wọ́ tó ní odò ògbólú àwọn òbí ọmọ ilé fi ọmọ yẹn sí lọ́dọ̀ ọmọ ọdún 14 pé kó wà ní ọ̀dọ̀ wọn àwọn ṣọ̀rọ̀ ajé lọ nígbà tó máa fi dé lẹ́yìn ọmọ yẹn ti gbọ́dọ̀ wọn fún bí ọdún 2 nígbà tó máa dé ni ọmọ ń ṣàlàyé fún yẹ pé ẹni tó fòun sọ́dọ̀ wọn kọ́ níṣe ni ó ń bá òun lájọṣepọ̀. ó ti gbà tí bí ń díẹ̀. ìyẹn náà ti wà pẹ̀lú wa ní kọ́sítọ́dì wa tó náà máa fojú ba ilé ẹjọ́ ohun tó dé tó fi jẹ́ wípé àwọn ọmọ tó bá fi sákàtà èèyàn bóyá gẹ́gẹ́ bí olùkọ́ àbí ọ̀gá iṣẹ́ àbí whatever ọmọ tó bá fi ṣọ́yàn ó yẹ kéèyàn rí gẹ́gẹ́ bí ọmọ bíbí inú ara ẹ̀yìn but àwọn wọ̀nyí àwọn kan ya àgbàyà nǹkan tá a lè pè wọ́n nìyẹn torí àwọn náà ń ṣàbíamọ wọn dẹ̀ lè gbèrò wọn lè ever rò ó àbí nífẹ̀ẹ́ sí ipa kéèyàn míì kó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fọ́mọ tiwọn nǹkan tó ń lè ṣe tó ń lè gbà kéèyàn ṣe fọ́mọ tiwọn. ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú ọmọ tó lè òkè mọ́lẹ̀ ní wọ́n á fi ṣe ọmọ ẹlòmíì tó yẹ ló fi jẹ́ wípé wọ́n á fojú ba ilé ẹjọ́ wọ́n ti wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́lọ́wọ́ báyìí. ní Ṣàkúrà àrọ́wọ́ tó àwọn arákùnrin 4 kan tí wọ́n gbìmọ̀ pọ̀ láti lọ jí màálù nígbà tọ́wọ́ bá wọn gbìyànjú àti sá but wọ́n ṣàrọ́wọ́ tó wọn ibi tí wọ́n ti ń ṣàlàyé báwo náà ṣe rìn kó tó rí báyìí náà ti wájú ẹ̀ pé ìkan nínú àwọn òṣìṣẹ́ ẹni tó ní agbo màálù ìwọ̀n pa àwọn tó máa ń agbo màálù yẹn wọ́n á tún láwọn ọmọọṣẹ́ tó máa ń bá wọn lọ da màálù jẹ ìkan nínú àwọn tó máa ń da màálù lọ jẹ ló pe àwọn 4 yẹn wá pé kán wá palẹ̀ màálù mọ́ káwọn pín owó ń ta wọn ìgbà tọwọ́ ṣàbà wọn tí wọ́n dárúkọ ìgbà tí wọ́n bá pe mọ́ náà dé iléeṣẹ́ ọlọ́pàá òun náà ní kò sí irọ́ nínú tọ́pa pé kò sí irọ́ nínú tán sọ pé bó ṣe rí náà nìyẹn òun ló ń pè wọ́n wá yẹn ni pé ó lé òun ló pe olè ta wá pé kó wá jà wọ́n ti di 5 báyìí tí ọwọ́ ti tó tí wọ́n wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá wọ́n á dẹ̀ fojú wọn ba ilé ẹjọ́. alukoro Ṣàkúrà yẹn agbègbè bolówà gbogbo àdé máa ń bèrè bẹ́ẹ̀. under Ìjẹ̀bú area command or Ṣàgámù area command ìkànnì méjèèjì yẹn ló falls okay ma. so ní Ìmàlà àrọ́wọ́tó arákùnrin kan ìyẹn náà ó dìbọn pé òun ń ṣalẹ̀ àwọn tó máa ń ṣa bólàbólà àwọn waste nǹkan kan yẹn ó ní ló dédé he ọmọ iléèwé kan lápá mú ó bọ́ sásìkò break táwọn ọmọ lọ jẹun àwọn míì ń jẹun àwọn míì ń ṣeré so ọmọ yìí ṣàjáde kúrò ní inú compound school nítòsí ibẹ̀ náà lárákùnrin yẹn ti he lápá mú ló di pé ń mú lọ rẹ́rẹ́rẹ́ báwọn tó dàgbà díẹ̀ ju ọmọ yẹn lọ ọmọ ìjọba ọmọ ọdún 7 nínú àwọn ọmọ school yẹn tó kẹ́fì ẹ̀ pé ta lélẹ̀ tó mú ọmọ lọ báwọn yẹn ṣe pariwo nìyẹn nínú àwọn ọmọ ilé ẹ̀kọ́ yẹn náà ni wọ́n ṣe pariwo àwọn aládùúgbò ṣáà jáde sí i wọ́n gba ọmọ lọ́wọ́ ẹ̀ náà bá mú ọ̀nà dáadáa kó tó di wípé ó tó lé iṣẹ́ ọlọ́pàá létí tí a fi lọ rọ́wọ́ tó yẹn ni wípé bí ò bá ṣe mú ọmọ ọlọ́mọ bí ò bá ṣe mú un jígbé lọ nìyẹn láàfin fi léyìí pé àkíyèsí gbogbo àwọn tó jẹ́ onílé ẹ̀kọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a fi ààbò tó péye ká ṣiṣẹ́ ààbò tó péye fún àwọn ilé ẹ̀kọ́ wa àwọn ilé ẹ̀kọ́ míì ó wà too porous kò sẹ́ni tí ò lè wọlé kò sẹ́ni tí ò lè jáde pàápàá jùlọ àwọn ọmọ ibi tó bá ti jẹ́ pé ilé ẹ̀kọ́ àwọn ọmọ kéékèèké wọ́n mọ̀ pé wọ́n bá lò yé wọn mọ́ ó yẹ kó ní ààbò tó dájú débi wípé wọ́n wà ń break wọ́n close kò yẹ kọ́kàn máa dédé jáde wọlé anyhow àwọn ilé ẹ̀kọ́ kan wà tó jẹ́ pé téèyàn bá ti mú ọmọ wá láàárọ̀ tí kì í bá ṣe ẹni yẹn ló bá dé nírọ̀lẹ́ láti wá mú ọmọ yẹn ò lè jáde kúrò nínú ọgbà ilé ẹ̀kọ́ bó dẹ̀ ṣe yẹ kó rí nìyẹn tó bá jẹ́ wípé nìyẹn for one reason or the other bóyá ìyá ẹ̀ àbí bàbá ẹ̀
tó mú lọ láàárọ̀ kò lè láǹfààní àti lọ mú fún rẹ̀ nírọ̀lẹ́ á pe tíṣà yẹn á dẹ́ confam wípé òbí ọmọ yìí òun ló rán ẹni yìí wá láti wá mọ̀mọ́ kó tó di kó máa mọ ọmọ jáde but àwọn kan wọn ò fi gbogbo eléyìí sójú ṣe kó dẹ̀ dá Ọlọ́run ní jẹ́ kọ́ ọmọ wa ó sọnù. àmín. àkíyèsí àwọn tó ní ilé ẹ̀kọ́ là ń pè lórí eléyìí ẹ jẹ́ ká ṣọ́ọ̀ṣe àwọn tó bá ní agbára ẹ̀ kì í ṣe pé lágbára gan nǹkan tó necessary ni nǹkan tó bá dẹ̀ necessary àfi kéèyàn ṣe àwọn olóyìnbó ní anything worth doing is worth doing well ẹni tó dá ilé ẹ̀kọ́ sílẹ̀ kò lè ní fẹ́ǹsì owó tó máa fi ṣe fẹ́ǹsì tó máa fi mọ fẹ́ǹsì tó máa fi gba guard òun ló wájú agbára òun lọ téèyàn bá mọ̀ gẹ́gẹ́ bí ojúṣe pé nǹkan tí ó jẹ́ àìgbọ́dọ̀ máa ṣe so kàn ṣe fẹ́ǹsì ṣé àwọn perimeter fence tó máa fi dáàbò bo àwọn ọmọ yẹn wọ́n máa wà nínú ilé ẹ̀kọ́ ẹ mọ̀ pé wọ́n ti wà nínú ilé ẹ̀kọ́ ó dẹ̀ dìgbà tó ń bá tó tún close kálukú wọn dẹ̀ ti mọ bí wọ́n ṣe ń lọlé àwọn tó ti dàgbà tó láti dá lọlé fúnra wọn ẹ máa mọ̀ wọn àwọn tó jẹ́ pé àwọn òbí wọn ló máa mú wọn ẹ mọ̀ bí tẹ́ ẹ máa jẹ́ kán wà títí táwọn òbí wọn máa fi dé tán máa fi wá mọ́ Ọlọ́run má jẹ́ kára burú tí kì bá ṣe wípé tọ́lọ́run jẹ́ káwọn tó dàgbà díẹ̀ nínú àwọn ọmọ skul yẹn tó ń tètè rí arákùnrin tó mọ ọmọdé yìí lọ ṣe mọ̀ pé nǹkan tá à ń sọ nísìn òun kọ́ ni àbá máa sọ mọ́ ọmọ wa ò ní sọnù àti àwa òbí náà ká dẹ̀ fa àwọn ọmọ wa létí mọ́ra ká kò sọmọ tó kéré jù láti bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni a máa ń fojú wò pé ọmọdé ni most of ìgbà tó dẹ̀ jẹ́ wípé àwọn ọmọ yìí wọ́n kàn kéré lọ́jọ́ orí ni wọ́n sì ní ọgbọ́n tiwọn níwọ̀nba nǹkan tẹ́ bá sọ fún wọn wọ́n ń gbọ́ wọ́n á dẹ̀ máa rántí so ẹ jẹ́ káwọn ọmọ mọ̀ wípé èèyàn kì í tẹ̀lé àjèjì rìn káàkiri àwọn ọgbà kan sẹ́yìn ní slogan kan don't talk to strangers pẹ̀lú àwọn ọmọ tó ń lọ ilé ẹ̀kọ́ nìyẹn don't talk to strangers bá ti jẹ́ kó ọmọ yín mọ̀ pé má bá àjèjì sọ̀rọ̀ á mọ̀ wípé tájèjì bá pe òun bóyá wá gba biscuit àbí wá gba sweet àbí wá tẹ̀lé mi lọ síbi kan á ti mọ̀ pé àwọn òbí òun ti sọ fún un nílé pé òun ò gbọ́dọ̀ bá àjèjì sọ̀rọ̀ débi tóun máa bá jáde gbogbo àwọn nǹkan kéékèèké wọn yẹn jẹ́ ká máa ṣe tí àwọn ọmọ wọ̀nyí sí wọ́n gbọ́n wọ́n dẹ̀ ń gbọ́ràn tá a bá bá wọn sọ wọn ò lè mọ̀ sọ a ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí òbí nílé àti àwọn tó jẹ́ tó ní àwọn proprietors and proprietresses àwọn tó ní ilé ẹ̀kọ́ even tìjọba náà gbogbo àwọn tá nílé ẹ̀kọ́ pátápátá òun ni ọ̀rọ̀ yìí òun ni ó bá wí. ní sáìdì Ṣàgámù Abẹ́òkúta expressway àwọn QRS náà wà ní stop and search duty bí wọ́n ṣe kẹ́fì onímọ́tò kan nìyẹn tí wọ́n ṣàdádúró pé iṣẹ́ stop and search wọ́n bá rí àwọn mọ́tò ó ní àwọn kankan tó máa rí tó máa fi dá particular vehicles dúró tó wọ́n ṣe dá ilé ìdúró wọ́n bá àwọn binding wire ńláńlá róòlù méjì ńláńlá wọ́n bá nínú mọ́tò yẹn wọ́n bá àwọn iron rod full length bíi 14 wọ́n bá gbogbo ẹ̀ nínú mọ́tò yẹn ìbòlẹ̀ símbò ìbòlẹ̀ ńlọ ta ló ní àwọn ẹrù yìí lẹ́yìn ọ̀rẹ́yìn ṣá a ṣèwádìí wípé ẹnìkan tí wọ́n gbéṣẹ́ fún ní sáìtì kan kó bá wọn ṣiṣẹ́ lára àwọn ẹrù tí wọ́n rà sí sáìtì tó fi ń bá wọn ṣiṣẹ́ sáìtì yẹn òun ló ti jí àwọn ilé ìkó tó ń kó lọ ilé ẹ̀ ọ̀rọ̀ mi ò yé yín oyè wa sa. ẹni tí wọ́n gbéṣẹ́ fún àwọn materials wọn fẹ́ fi ṣiṣẹ́ ní site òun gọ́gọ́ ní contractor bẹ́ẹ̀ ni òun gọ́gọ́ ní contractor tó gbéṣẹ́ yẹn fún o. ó lè tí ó bá ṣáàjì wọn. inú àwọn nǹkan yẹn ló tún ti jí kó tó ń gbé lọlé ó ti gba owó iṣẹ́ o tó bá tiẹ̀ tí ì gbà pé ẹ ti jọ dúnàdúrà ó ti mọ iye tó fẹ́ gbà lówó iṣẹ́ kí n tún láàbùrọ̀ jí property oní property nǹkan tó ṣe máa wá ń fọ́ níbẹ̀ ni nígbà tó wọ́n bá tẹ̀ wọ́n tẹ́ máa gbọ́ kán ṣàánú ohun ò mọ́mọ́ èṣù ni èṣù yẹn kí ló dé tí ò kí máa ń tì wọ́n sí nǹkan mi tó jẹ́ wípé in fact it's unreasonable. wọ́n ní lórí tó sì kúrò nílé ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ wọn níjọ́ tó bá ẹnìkan tó bá ti jọ́ ọ̀dájọ́ ní tẹ́sù máa fojú ẹlòmíì rí pé ìwọ ló parọ́ mọ̀ níjọba yìí ìwọ ló parọ́ níjọ́ tó ń sọ yẹn wò tí ẹ̀rìn ságbègbè ibi tó lọ yẹn rárá. àfàìmọ̀ gan tẹ́ pé gbogbo ẹ̀rọ tó pa méṣù kéṣù gan máa padà wo inú rẹ̀. wọ́n ní tẹ́sù máa fojú wọn rí lọ́jọ́ yẹn. impersonation. èṣù ni. false accusation. ẹnìyẹn náà ti wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ báyìí tí adẹ́fojú ba ilé ẹjọ́. èyí tí mo máa fẹ́ fi kó tán ló dá máa dàbí ọ̀rọ̀ àmọ̀ràn torí pé ọdún ti ń súnmọ́ wa. ó kọ̀túnla. tó sì kú ọ̀túnla lágbára Ọlọ́run
á bá wa láyé á bá wa láyé á sì bá wa ní àyè rere. àmín o. ṣùgbọ́n a fẹ́ gbà wá lámọ̀ràn wípé ẹ jẹ́ kí a ṣe ọdún jẹ́jẹ́. mọ̀ pé lásìkò tọdún bá ti ń bọ̀ báyìí kìràkìtà máa ń fẹ́ ń lékan sí i. á raṣọ á rẹran á ragbá á ràwọ̀ gbogbo àwọn nǹkan yìí ó dáa kì í ṣe pé a ní kò dáa kì í ṣe pé a ní kò necessary ṣùgbọ́n ẹ má jẹ́ ká kọjá ìyára wa kò ń ṣe àfipáṣe. ó fọ́ ní wípé nírú àkókò yìí àwọn kan máa lọ ń jí àgbò. àgbò kan tiẹ̀ já lánàá ní agbègbè Akíngbàlà àbí wọ́n ti ṣe polówó lọ ní agbègbè Akíngbàlà funfun làgbò yìí ó ní ìrìn dúdú níbi Ìwó ṣùgbọ́n èmi kàn fẹ́ sọ̀rọ̀ kan ọlọ́pàá lẹ́yìn tó ní àgbò yìí o ọlọ́pàá o ti gbọ́ láàárọ̀ tán ẹ̀yin tẹ́ bá kófìrí àgbò yẹn ní Akíngbàlà bí níbi Better Life Bread agbègbè yẹn ní àgbò yìí ti já lálẹ́ àná owó tó ń sọ bóyá bíi 520 bí nǹkan àgbò ń gbó ó tóbi báyìí wọ́n ní wọ́n lè gba Mọ̀réké àgbò Mọ̀réké wá yọ sí àgbàlá kíníkan bí wọ́n ti ń pè àgbàlá Jésù bí nǹkan wá yọ sí Ṣómọ̀rin lẹ́rán bá lọ. ẹ má rò pé rí fa o ẹni bá rí wọ́n ti sọ àwọn fóònù nọ́mbà yẹn sínú kan nípa tẹran tẹ́ ẹ sọ ni tó bá rí tó bá so mọ́lẹ̀ táwọn ẹlẹ́ran bá rí fọ́tò ẹ̀ tó lọ fá irun ẹ̀. wọ́n ti pín fọ́tò ẹ̀ káàkiri ẹni bá kọ̀dé láàárọ̀ tó mú ẹran wọlé lágbègbè ọ̀dọ́ yín tó jẹ́ ẹran funfun báláwú tó ní dúdú níbi ìwú ẹ̀ kàn sí iléeṣẹ́ ọlọ́pàá tàbí kó pé ọmọ ọ̀dàgbà tàbí kó wá sí Family FM. amọ̀dé ẹni irun ẹran yẹn o. kó bá jẹ́ ilé ìwé ọ̀rọ̀ tó máa ṣọdún. àwọn èèyàn burú débi wípé wọ́n á lọ jí àgbò níwọ̀nba tí mo dẹ̀ rò pé mo gbọ́ rí àbí tí mo mọ̀ nípa ẹran pípa fún iléyá ní ẹran tí ò bá ná bá wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n gbọ́dọ̀ pa fún iléyá èyí téèyàn wá lọ jí àbáwọn òun ló tún jù yẹn lọ kéèyàn lọ jí ẹran torí pé òun náà fẹ́ pa ẹran iléyá mi rò bí tipátipá Ọlọ́run aláwọ̀ lè gbà lọ́wọ́ ẹ̀ kò ń ṣe dandan ẹ jẹ́ ká ṣe ọdún jẹ́jẹ́ àápẹ̀rún ni o àràṣọ ni àròúnjẹ ni gbogbo nǹkan tí agbára wa bá ká níwọ̀nba ó ní ẹjọ́ kẹjẹ kàṣẹ ní tí ò bá lówó àti pa ẹran kó pa ẹja tí ò bá lówó àti pa ẹja kó pa pọ̀n mọ́. kódà ẹlòmíràn ló ṣàgbìn. ó lè pẹ́ díẹ̀. kó pa pọ̀n mọ́ wọn múyàn sí i. ó ṣàgbìn. ìwọ tó pẹran lọ́dún yìí ó lè pa màálù lọ́dún tó ń bọ̀. bẹ́ẹ̀ni ẹ̀dá ò láròpin má jẹ́ ká fi tipátipá nípa fẹ́ ṣe bí lágbájá ṣe ṣe àbí bí tàmẹ̀dún ṣe tọwọ́ bá tó ní bá ṣe rú ẹ̀ ibi tí ò lérò ló máa ti ṣọdún o àyè dẹ̀ wà ń bẹ̀ yẹn ṣáláàlú ibẹ̀ ò lè kún láéláé àgbà portion of rice ti ọjọ́ ọdún ibẹ̀ yẹn ò lè kún láéláé so ní bá mọ̀ pé léun lòun ti fẹ́ ṣọdún ẹjọ́ ẹ̀jẹ̀ ká lọ́wọ́ ṣe tó bá tún wá di jọ́ ọdún náà tẹ́ bá kíyèsí níbi ayọ̀ jù àwọn ẹlòmíì náà wọ́n tún máa ń ṣera wọn léṣe ní ọjọ́ ọdún wọ́n á ti mu oríṣiríṣi nǹkan àti tó yẹ kán mu àti tí ò yẹ kán mu wọ́n á ti mu gbogbo oríṣiríṣi kẹ́míkà pọ̀ débi pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣíwàhù. aganu sí ìyàn tó yẹ kó ganu sí. lẹ́yìn ọ̀rẹ́yìn ó lè dìjà ó lè di pọ́n fọ́ra wọn lórí ó lè di pọ́n ṣera wọn léṣe ẹ̀ máa wá rí wọn police station lọ́jọ́ ọdún o ẹ bá máa béèrè ẹ máa gbọ́ ibi táwọn ti ń ṣe fàájì ọdún ibi táwọn ti ń ṣe ẹ jẹ́ ká mọ limit ara wa gbogbo fàájì téèyàn bá ń ṣe tó bá fi di wípé ó múyàn misbehave ìyẹn ti kúrò ní fàájì a gbọ́dọ̀ mọ limit ara wa tá a bá ń jáde lọ fún fàájì ọdún ká mọ ibi tó yẹ ká lọ ká mọ ohun tó yẹ ká jẹ ká mọ ohun tó yẹ ká mọ ká mọ ohun tó yẹ ká sá fún kó má bàa di wípé èèyàn ṣọdún lọ bá rẹ̀ níbi tí kò plan fún ara rẹ̀ èmi lè jẹ́ ohun níwọ̀nba tí àwọn wà láàárọ̀ yìí. ó lágbára èyí tó kẹ́yìn nínú ọ̀rọ̀ alukoro ni wípé ọdún bọ́dún ṣe ń bọ̀ yìí ká ṣe jẹ́jẹ́ o kó má jẹ́ pé ibi tí a ò lérò ni olúwa yóò ti bára ẹ̀ nígbà tí mo fẹ́ wọlé ilé àárọ̀ ó ṣàrí pé mo wà lórí kọ́ọ̀lù kan mo ń pe Dr. Shefiu Alawa Adékúnlé Kádoso pé ẹ̀gbọ́n ń bo ni a ti fẹ́ ṣọdún èmi ó ti dé láti ọwọ́ ọ̀rọ̀lẹ́ sí ọ̀dọ̀ yìí wá ní ọmọdàgbà ọdún á dùn lóòótọ́ ọ ní ibi tí wọ́n bá fún mi ládìrẹ́sì ibi tí wọ́n fẹ́ kí n wá kí àwọn ní ọjọ́ kejì ọdún ibo ni wọ́n pè torí ìwọ náà àlejò lọ àti gbogbo àwọn tí wọ́n bá wà sínú ilé má sọ fẹ́ anybody jẹ́ ẹ̀yà Dr. Shefiu Alawa. ká gbọ́ fúnra wọn ká gbọ́ lẹ́nu fúnra wọn. Iléyá fàájì with Shefiu Alawa season 1 ọjọ́ kejì iléyá gangan ni Shefiu Alawa manage. ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ yìí wọ́n ti sọ pé lágbègbè Ṣómọ̀rin àṣẹ gbọ́ information yìí pé àwọn kan mú ẹran lọ bá bàbá máàmù ní àárọ̀ yìí pé bàbá wa ní tó àwọn ò tí ì ra ẹran ọdún
kó má lọ jẹ́ ẹran tí à ń wé ẹ̀yìn tí ẹ bá kófìrí ẹ̀ ẹ̀bùn wà fún yín. ajá tí a sì sọ ní bí ọ̀sẹ̀ méjì àbí lórí ètò àwòdì òkè pé à ń wá ajá funfun pupi abẹ tí máa ń pè àwọn ajá eskimo tó ọjọ́ kejì ni wọ́n ti bá wa rí ajá yìí tí wọ́n sì lọ mú fún ẹni tó ní ajá tí wọ́n sì ti fún wọn ní ẹ̀bùn tí ó yẹ ẹ̀yẹn jẹ́ ká nígbàgbọ́ yìí pé ó ṣe ṣe kárí ẹran àgbẹ̀ yìí nǹkan tó kàn bá ọdún iléyá súnmọ́ màálù tó sá mọ́ alápatà lọ́wọ́ lódò ẹran ó tó wá lọ sá sí ẹ̀kúlé àáfàá tí ò tí rẹ̀ ràn ọdún tó bí àáfàá abájẹ́ olúkòkòrò tí kò tí ì jinlẹ̀ nínú ìsinsin ọlọ́run déédéé àáfàá ìmọ̀ kó má wọ ẹni mẹ́ta mẹ́rin kúnra. àáfàá lè lọ rò pé bóyá nǹkan tó ń zà òun ló gbé ẹran wá. tó wọn kàn ní ẹ wá o àdúrà gbà o. èló lẹ́yìn máa rí jàlá ọmọ ìdàgbẹ́ èló lẹ́yìn máa rí kájọ màálù yìí kájọ wọn sì ní mọ̀ pé ẹni tó bá rí ẹran yìí tàbí tẹ́ ẹ kó fèrè tí wọ́n so ẹran funfun báláwo tó ní dúdú ní orí níbi ìwú ẹ̀ tí wọ́n so mọ́lẹ̀ níbílẹ̀ kan fọ́tò ẹran yìí wà á kàn lè display ẹni wọ́n sẹ́ni fọ́tò ẹ̀ sí mi tó bá ti rí bẹ́ẹ̀ ṣáàpè mí lórí ẹ̀bùn wà fún ọ ẹ̀bùn wà fún ẹni tó bá rí ìwọ náà tó sì tó gbélé mo sọ fún ọ pé ẹran ọlọ́pàá ni wọn kò gbà ká dárúkọ wọn ibi tó bá ti ká mọ́ tó má yà lọ gbé ẹran lẹ́ran lẹ̀ kó má lọ jẹ́. bóyá ó ti ní DNA ẹran lọ́wọ́ àrò test ẹran tó fa tó bá ti bá mẹ́ta bí gúngún. àwọn tí wọ́n ń pè mí sórí personal line mi message ni ẹ lè send for now mi kì í gbé call lórí personal line fi ṣètò nọ́mbà ti Family FM ni ẹ lè pè sí tùmọ̀ tó kọ́tẹ́ fẹ́ bá mi sọ bá wà very very important and urgent ẹ send message ni I don't pick call on my personal line tàbá ń ṣètò lọ́wọ́ Jalal bóyá o ní ìbéèrè fún alukoro kó tó di pé yálọ ṣe. ìbéèrè tí èmi ti fẹ́ bẹ̀rẹ̀ pé ọdún lóde yìí ẹ ti kìlọ̀ fáwọn ará ìlú lórí àwọn bí a ṣe lè ṣọdún jẹ́jẹ́ kí wàá ní ìmúrasílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá náà láti jẹ́ kí ààbò wà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ Ògùn lásìkò àṣáájú àti lásìkò ọdún tó fi mọ́ ẹ̀yìn ọdún eléyà. iléeṣẹ́ ọlọ́pàá Ogun State lábẹ́ àkóso Commissioner of Police CP Lanre Ogunlọ́wọ̀ PhD wọ́n ti ṣe àwọn ètò lóríṣiríṣi ní tó máa jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ múlẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. ẹ máa rí wípé irú àkókò báyìí tẹ́ bá wo ìgboro ẹ rí wípé visibility ọlọ́pàá máa pọ̀ sí i ní wípé máa kófìrí àwọn ọlọ́pàá ní àwọn káàkiri a dẹ̀ máa fẹ́ fi àǹfààní náà fi rọ gbogbo àwa aráàlú wípé ẹ má jẹ́ ká máa dojú ìjà kọ àwọn ọlọ́pàá tá a bá rí lójú òpópónà wọ́n wà ń bẹ̀ fún àǹfààní wa orí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti máa ń tètè ń conclude náà kan wọ́n bá ti ráwọn ọlọ́pàá yẹn lójú ọ̀nà lákòókò yìí níta máa gbọ́ tó máa sọ ní wípé wọ́n tún ti jáde wọ́n ń wọ́wọ́ ọdún. díẹ̀ nínú wọn ló máa ń yé láti mọ̀ wípé wíwà lójú àwọn òpópónà wọ̀nyí fún àǹfààní aráàlú kan lè bá a rí bí iṣẹ́ ọdún láyọ̀ àtàlàfíà ni orí lákòókò yìí a mọ̀ wípé àwọn èèyàn míì máa travel wọlé sínú Ogun State àwọn míì á jáde so lílọ bíbọ̀ ọkọ̀ á pọ̀ àwọn tó dẹ̀ jẹ́ àwọn oníwà jàǹbá àwọn bí olè bí àwọn ajínigbé àwọn oríṣiríṣi ìwàkiwà àwọn náà máa fẹ́ lórú àǹfààní àkókò bá tó mọ̀ pé pọ̀pọ̀ ṣìnṣìn ti wà níta àwọn náà fẹ́ lórí àkókò yìí fún àǹfààní ara tiwọn láti ṣe ìwà jàǹbá wọn torí ẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá náà fi máa ń wà proactive enough láti rí wípé wọ́n á ti deploy gbogbo àwọn tó bá yẹ kí wọ́n deploy sáwọn oríṣiríṣi iṣẹ́ fún protection àwọn èèyàn inú ẹ̀ la máa ti rí stop and search inú ẹ̀ la máa ti rí àwọn SWAT a máa rá àwọn monitoring ohun oríṣiríṣi. àwọn zonal dragon squad. bẹ́ẹ̀ ni àwọn tó tiẹ̀ ní wọṣọ gan àwọn náà máa wà wọ́n máa ṣe patrol lọ bọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ń ṣe láti má jẹ́ kí àwọn oníṣẹ́ ibi kí wọ́n rọ́wọ́ mú láwọn àgbègbè wa ni so kò wá ń ṣe wípé tá a bá tún ti wá rí wọn káwa tí wọ́n ń ṣiṣẹ́ yẹn fún wa ká tún wá jẹ́ pàwọn àdá máa tún máa dojú ìjà kọ wọ́n tọrọ ẹ̀ lómìn ibi tó máa ká wọn lára dé tó máa ti rí ọlọ́pàá ní títí báyìí wọ́n á ti gbéjà kò wọ́n lójú kí ni wọ́n tún ṣe bí kí lè dá mi dúró fún ok ẹ wo orí tí mo sọ lẹ́ẹ̀kan àtòrí ọjà àjà ọjà níta ló ń jà lẹ́kùnlé òun ẹ wo orí ìta sọ ń sìn pé wọ́n bá binding wire àti iron rod nínú mọ́tò ẹni yìí tó ti jí kó láti sáìtì ibi tán ti gbéṣẹ́ fún ṣé tó ọ̀bá dárú mọ́tò yẹn dúró kán chẹ́ẹ̀kì inú ẹ̀ báwo làṣírí rẹ̀ ní báyìí ṣe máa tú nípa irú àwọn iṣẹ́ báyìí a ti rí àwọn oríṣiríṣi ọ̀daràn rọ́wọ́ tó àti rí ajínigbé rọ́wọ́ tó àti rí àwọn adigunjalè rọ́wọ́ tó so tán bá wà nínú ọkọ̀ bẹ́ẹ̀ ọkọ̀ èrò àbí ọkọ̀ aládàáni o
tán bá dáàmú ọlọ́pàá tó wà lójú ọ̀nà bá dá yín dúró it's just a matter of few minutes ẹ dúró àwọn obìnrin tán bá béèrè ẹ pèsè ẹ̀ fún wọn ẹ jẹ́ kán tó bá wá jẹ́ wípé wọ́n bá wá ṣe àṣejù kan àbó mìíràn tẹ́ rí pé kò yẹ ká ẹ béèrè ohun tẹ́ ẹ béèrè yìí ẹ lẹ́tọ̀ọ́ láti sọ fún wọn wípé wọn ò ní right fún àpẹẹrẹ kan ní kẹ́ máa ṣí fóònù yín kẹ́ máa ṣí àwọn informations orí fóònù yín àti sọ yẹn náà lọ́pọ̀lọpọ̀ gbà pé àwọn ọlọ́pàá tó bá wà lójú òpópónà wọn ò lẹ́tọ̀ọ́ láti máa tún fóònù ẹnikẹ́ni wò tó bá tiẹ̀ ní any reason láti suspect èèyàn kan bóyá lórí fóònù àbí laptop tó wà lọ́wọ́ ẹ̀ ohun tí ó yẹ kán ṣe ni pé kán gbé ẹrú ẹ níbẹ̀ máa lọ sí station bá gbé dé station kán establish offence tí wọ́n suspect ẹ̀ fún bóyá report kan ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ní station bẹ́ẹ̀ tí wọ́n sì ń wá suspect yẹn kó tó di pé wọ́n rí ẹni kán jẹ́ kó mọ èrè ìdí táwọn fi mú un wá sí station òun náà á dẹ̀ ṣe kí ni á ṣàlàyé ara ẹ̀ bóyá bẹ́ẹ̀ lórí o àbí bẹ́ẹ̀ kọ́ lórí but pé ká máa ní kán ṣí laptop wọn àbí kán ṣí fóònù wọn ní títì àti sọ fún wa pé iléeṣẹ́ ọlọ́pàá kò rán wọn ní irú iṣẹ́ bẹ́ẹ̀ tó tẹ́ bá wá rẹ́nikẹ́ni tó jẹ́ ọlọ́pàá tó bá ń hurú àwọn wà tó jẹ́ wípé ó ti tako àwọn nǹkan tí ó kanlẹ̀ yẹ fún wọn láti ṣe lójú òpópónà any right àti resist yẹn kò ń ṣe wípé kẹ́ ẹ gbé ìjà kò bí kì í ṣe wípé kẹ́ ẹ jẹ́ kó mọ̀ pé rárá ò ní ẹ̀tọ́ láti béèrè lè tó béèrè tó bá wá ní kò rí bẹ́ẹ̀ ni ó yá gbé mi nìṣó ní station ṣáàyìn tí ká bá rojọ́ ìjà kọ́ ló máa da gbé mi nìṣó ní station bá dé station wá bá ọ̀gá ọlọ́pàá ń bẹ̀ as a matter of fact òun gan tó mọ̀ wípé iṣẹ́kíṣẹ́ lòun fẹ́ ṣe yẹn tó bá ti di pé ó gbọ́ tẹ ní gbé mi nìṣó ní station yìí òun gan fún rẹ̀ á ti tètè tún èrò ara ẹ̀ pa so ẹ má jẹ́ ká bá àwọn ọlọ́pàá jà ìṣọ́ ọlọ́pàá nìkan gbogbo àwọn tó jẹ́ ẹlẹ́ṣọ́ ààbò tàbá rí wọn lójú òpópónà ẹ̀yà lákòókò ọdún àbí lẹ́yìn tọdún tún kọjá o ẹ má jẹ́ ká fi ìjà pàdé wọn wọ́n wà ń bẹ̀ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá ará ìlú ni iṣẹ́ tí ọba rán wọn òun náà wá ṣe níbẹ̀ so ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ kálàáfíà kó lè wà kí gbogbo wa ká lè bá aṣọdún nírọ̀rùn àti ní àlàáfíà. tó Jàlá o ti gbọ́ ohun tí wọ́n sọ wọn ní ká lè àbí ká máa bọ́ sọ àwọn ọlọ́pàá ká ṣe ọdún jẹ́jẹ́ ẹni tó ọlọ́pàá mú tó lóun ò gbá oró òun ò gbá kọ̀rọ̀ kúsà ti dé station ní ọmọ rápálá kúsà ti dé station ní tó bá fẹ́ lọ station lọ́dọ̀ àwọn ọlọ́pàá ọdún kọ̀túnla o àgbò tó rà á lẹ̀ tàbí nǹkan kan kó má lọ jẹ́ tó kó má lọ jẹ́ lẹ́yìn ọdún tó bá tètè bọ́ ńbẹ̀ ló máa tó pa tó bá ìwà tí ò tọ́ tọwọ́ ọlọ́pàá tó ẹ wọ́n igba béèlì ní weekend àbí kí wọ́n máa béèlì. ó dé court Tuesday tó ó dé wà Monday. ṣé o mọ̀ pé ó dẹ̀ ti palẹ̀ mọ́ fún ọdún iléyà yìí bí eré lọ ọmọdé ń dáràn ẹ̀yin òbí ẹ sọ fáwọn ọmọ yín kí wọ́n bá yẹ pé ọmọ tọwọ́ bá tẹ̀ àbí ẹ̀yin òbí ẹ kó má jẹ́ pé ìrònú ẹ̀ ló máa jẹ́ kí BP yín kó ga ńlé láti ọ̀la mo rò pé tọwọ́ bá tẹ̀ ó dẹ̀ tún dẹ̀yìn ọdún kí wọ́n tó lè sọ̀rọ̀ béèlì kankan tó èmi wàá mọ̀ pé wọ́n máa jẹ́ kẹ́ gbé oúnjẹ wá fún ní eléwé ìran ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀rọ̀ pé à ń lọ ságbo ṣèfì àlàó àwọn pé ò ní yọjú ìyẹn lè má yọjú. ó dẹ̀ lè má tún láǹfààní sí portion of rice gan lọ́hùn. ẹ̀fọn á dẹ̀ jẹ́ ó lè jẹ́ wà ló máa padà jẹ́. ẹ̀fọn á tún jẹ ẹran léyà lára tiẹ̀ náà níbi ibi tó bá wà kọ́lọ̀ owó gbà wá ń bẹ̀ to be 4-1 dàbí. is before armed. bí àwọn olóyìnbó ṣe sọ bí ẹ ṣe jẹ́ nìyẹn Jàlá aṣojú òpólẹ̀ àbí. ẹ ká aṣojú òpólẹ̀ ẹ̀fẹ̀ yàrá alẹ́ láti dá sí ṣùgbọ́n ká tó ṣe bẹ́ẹ̀ ká dókè lọ́hùn fún ìpolówó ọjà Kẹ́hìndé tí ń fọ́ òrùka pé ẹnìkan ti send message kan síbí fún alukoro wọn ní iChief ẹ káàárọ̀ sà ẹ jọ̀wọ́ ẹ bá wa béèrè lọ́wọ́ alukoro ọlọ́pàá ṣé ó ṣe pọn dandan láti gba permit fún tinted car tí ó bá jẹ́ bẹ́ẹ̀ níbo ni a ti máa rí gbà ẹ ṣeun sà from Chief Adéọlá. ó pọn dandan ẹni tó bá ti ní mọ́tò tó jẹ́ tinted glass ló wà níbẹ̀ pọn dandan kó lọ gba permit yẹn ọ́fíìsì tí wọ́n handle ẹ̀ ó wà léléwé ìran POSAP ló ń pè wọ́n. POSAP. so wà léléwé ìran wọ́n bá ti délé ìran tán sọ fún wọn láti gate pé àwọn ń lọ sí POSAP office wọ́n á darí wọn síbẹ̀ so ó pọn dandan láti gba permit wọn kò tó bá ti jẹ́ pé tinted glass lè ń lò. ẹ ṣeun ìkéde tí ẹ ò sanwó fún òun ni ẹgbọ́n lọ́fẹ̀ẹ́ lófò yìí wọ́n ní POSAP ní ẹ̀ka tí ó ń rí sí ọ̀rọ̀ permit mọ́tò ní olùléṣẹ́ ọlọ́pàá tó wà ní eléwé ìran àwọn yẹn ti wà lórí ìlà ó yá. hello. ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́. káàárọ̀ sà. orúkọ mi ni ambassador adigunlógi àti látàmílẹ́sẹ̀. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ìjẹ́jẹ́ àwọn ẹ́pọ́mọ́gì àwọn ọ́fíìsì kọ̀ọ̀kan tó bá lọ múyàn lọ́lẹ́tọ̀ láti na onítọ̀hún yẹn dáadáa kó tó ń dọ̀hún náà torí tó bá ti wá múyàn bá
lẹ́yìn lọ́dún yẹn sà. alukoro ṣe gbọ́. bẹ́ẹ̀ mú gbọ́n. ok. kò sí ẹlẹ́ṣọ́ ààbò kankan tá a fààyè gbà pé kó máa na ẹnikẹ́ni ẹni tó bá hùwà ọ̀daràn even tó fi mọ́ iléeṣẹ́ ọlọ́pàá gan òfin ò fààyè gba ẹnikẹ́ni láti máa nàyàn wá jẹ́ afurasí nǹkan tí òfin ní ká ṣe ni pé ká múrò ẹni bẹ́ẹ̀ ká lè ṣe ìwádìí so àwọn tó bá jẹ́ àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí wọn kì í ṣe ọlọ́pàá irú àwọn ẹ̀kọ́mọ́gì tán dárúkọ wọ̀nyí àwọn oríṣiríṣi ẹ̀ṣọ́ àwọn aláàbò ló wà tó jẹ́ kéréje nǹkan tó yẹ kán ṣe ni pé kán lọ farú ẹni bẹ́ẹ̀ kán lọ fà lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ kò ń ṣe wípé kán lọ máa ná ọlọ́mọ ayè kan ara burú tí ibi tí wọ́n ti ń na ẹni yẹn tẹ́ni tí ń bá ṣẹlẹ̀ débi wípé ẹ̀mí bọ́ lára ẹni àbí kó fara pa wọ́n á rọ́wọ́ tó wọn o àwọn fúnra wọn wọ́n á lẹ́jọ́ jẹ́ sọ ọlọ́run á jẹ́ kó jẹ́ pé ó la ẹ̀mí lọ tó bá fi lè la ẹ̀mí lọ pẹ́ẹ́rẹ́ kéèsì ìpànìyàn òun làwọn fúnra wọn máa fèsò sẹ́ni kankan tó ní àṣẹ láti nà èèyàn torí wípé ó jẹ́ àfúrásì nítorí kó ṣe àṣemáṣe kan àbò mìíràn tí òfin ní ká ṣe ni pé ẹ̀fà lè iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ ẹ jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá ṣe àwọn ìwádìí tó tọ́ kán kó àwọn èrè tó tọ́ kán kó jọ kán dẹ̀ lọ́ọ́ múrò ẹni bẹ́ẹ̀ fojú ẹ̀ bá ilé ẹjọ́ má jẹ́ ká ṣe ìdájọ́ lọ́wọ́ ara wa. tó adigbologi azeez òun ni ẹ ti gbọ́ yẹn o ọ̀gbẹ́ni Túnjí Kàsálí tó Ọlọ́run níjẹ́ kẹ́ kó bára yín o pẹ̀lú mẹ́sẹ̀gì yìí o wọ́n ní ẹ kó ojúmọ́ sàìkú ètò sà ẹ bá wa kí alukoro pé wọ́n kú iṣẹ́ a sì kí wọ́n káàbọ̀ láti ìrìn àjò wọn ẹ̀ṣẹ̀ pọ̀ tí wọ́n dágbére fún pé àwọn ń lọ tó ọ̀gbẹ́ni Túnjí Kàsálí. wọ́n bá ní kẹ́ wá fíìlì fọ́ọ̀mù lélẹ́wé rán fíìlì ẹ̀sìn bẹ́ẹ̀ fi tẹ́ bí wọ́n dágbére fún yín. ẹ jẹ́ ká kí wọ́n pọ̀ ṣe o ẹ̀yẹ gbadagba náà ní ẹni ká kẹ́ni tó wo ni tó mọ́ ni lójú àwọn tí ò wo ibi tá a wà rárá ń kọ́ so ẹ ṣe é kú lé o alàgbà Túnjí Kàsálí ẹ ṣe gan-an ni adúpẹ́ o. tó ojú alukoro rọ̀ láàárọ̀ yìí ẹbí bẹ́ẹ̀ kọ́ ọba ní kẹ́ wá gba nǹkan táwọn mú bọ̀ ní ìwé rán wọ́n kí wa nìyẹn ò lọ́jà lọ. ẹ̀rọ kan tẹ̀ wá gba àbọ̀ ní ilé ìwé ìrọ̀rùn tẹ́ ń bọ̀ ẹ jẹ́ káwọn ẹlòmíì lórí ìlà. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà. mo kí ìyàwó alukoro àṣeyẹ rẹ ló máa ṣọwọ́ wọn ló máa fi gbẹ̀tọ̀ wọn orúkọ tèmi ni Ṣẹ́gun Ṣíndódó láti Ìjẹ̀jà. ẹ káàárọ̀ sà. nǹkan tí mo kàn bẹ́ẹ̀ lọ ìyàwó alukoro ni pé bóyá ọ̀rọ̀ obìnrin àṣobìnrin ó ṣẹlẹ̀ tí ọba wa ń sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì pé bí èèyàn méjì jọ ń fẹ́ obìnrin èèyàn kan wá ń sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì pé òun máa pẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni ṣe jẹ́jọ́ wẹ́ẹ̀dẹ̀ sí kó máa náà máa pẹ́ nìyẹn jọ Friday ó máa sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì òun máa pẹ́ nìyẹn níjọ́ Monday ọ̀rọ̀ tí mo sọ yóò ti wà ládàtàn police station débi pé ọwọ́ ọlọ́pàá wa ń pẹ́ nìyẹn wá ní lógùn state yìí kò sí ìṣẹ̀yàn kankan tó lè pe òun kò sí ìṣẹ̀yàn kankan tó lè mú òun gbágbáyọ̀ òun ṣe tó wọ́n dẹ̀ ń fi fóònù pẹ́ nìyẹn gbogbo àwọn ọlọ́pàá ń pè látàdàtàn ó ní kò sí nǹkan tó jọ òun ò lè wá ìjọ irú ìgbésẹ̀ òun náà lè gbé lórí ọ̀rọ̀ yẹn débi pé òun threatening pé òun máa pẹ́ nìyẹn kò sí nǹkan tó lè ṣe fún òun máa pẹ́ nìyẹn débi pé ilé ẹni yẹn wọ́n ti rán wá síbẹ̀ àwọn èèyàn ẹni tí à ń sọ yìí wọ́n rán wá sílé ẹni yẹn pé wọ́n wá wu gba ẹni yẹn ilé tí wọ́n ọ̀dẹ̀ bá tọ́jà ń pè pé kó yọjú bóyá wọ́n ń parọ́ ọmọ nítorí ẹ̀rọ kò sí nǹkan tó lè gbé òun kò sí nǹkan tó lè ṣe fún òun ìbéèrè tó ń fẹ́ béèrè lọ́wọ́ ìyá wa nìyẹn o. ìgbésẹ̀ tó yẹ kán gbé náà ni wọ́n ti gbé yẹn kí ni ìgbésẹ̀ náà ni wípé kán fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí orí ohun tó bá ti jẹ mọ́ wípé à ń dínkù kù mọ́ra ẹni kò ní ṣe nǹkan téèyàn gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú orí ẹ̀mí ò láàrọ̀ ẹ lè ní pé yọwọ́ kọ̀ fi hàn halẹ̀ ni kò jẹ́ pé ó mìíní àti pé ó wá mìíní àti pé kò mìíní kò tọ́ láti máa dínkù kù mọ́ ẹ̀mí ẹnikẹ́ni so níwọ̀n ìgbà tó ti wá lọ sọ fún wọn nílé iṣẹ́ ọlọ́pàá tó dẹ̀ ti ń pe ẹni yẹn tí ò wá nǹkan tó kù tí ilé iṣẹ́ ọlọ́pàá máa ṣe náà ni pé kán lọ sí ilé ẹ̀ yẹ́nà yín pé má gbọ́ yín ẹni wọ́n tún wá délé wọn ò bá àbí bóyá ó mọ̀ ń sá. òun ló rányàn lọ sí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ o pé ẹni tí wọ́n ń tẹ́tì yẹn bóyá wọ́n ti ń rí àwọn strange faces ní àyíká ibẹ̀. ok bọ́n wọn tí ì róhun gangan wọ́n lòun sọ pé òun ò lè. wọ́n sì máa rí wọ́n máa rí tó bá ṣeé ṣe lẹ́yìn ètò ẹ lè pè sórí nọ́mbà ọ́fíìsì wa gangan so that àwa máa lè bá IPO tó ń handle kéèsì yẹn ládàtàn a máa lè bá sọ̀rọ̀ láti lè mọ kí ni àwọn ìgbésẹ̀ tí ó ń gbé láti lè rọ́wọ́ tó ẹ̀yìn yẹn torí kò ní fi ṣe ohun tó wù kó lè pa yín pọ̀ kò lẹ́tọ̀ọ́ láti máa dúnkokò mọ́ ẹlòmíì pé ó máa gbẹ̀mí ẹ̀ èmi tí ì ṣe wọ́ ló dá ó ṣe máa ló máa gbẹ̀mí ẹ̀ débi pé ó tún dájọ́ sí i fún ó jẹun tí ó burú púpọ̀ òfin òde fààyè gbà wá láti máa sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn síra wa o.
ọ̀rọ̀ threatening of life ẹ̀mí ò mọ ìlànà tí eléyìí gbà wáyé o bóyá text message ló sẹ́ǹsì bóyá ń pè lórí call torí tí o bá lọ́ọ́ yàrá ẹnìkan ti fẹ̀sùn kan èmi náà wípé kódà ọba ni pé ọmọdàgbà ó ń threatening life òun wọ́n sì mú lẹ́tà wá láti ilé ìwé ọmọ wa lọ kábíyèsí ò yọjú lórí bí ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ń gbọ̀tẹ̀dẹ̀ lẹ́kẹta láti ilé ìwé ọ̀nà wa ní ó dá adá lọ́mọdàgbà fi ń treat yín ni àbí ọ̀bẹ àti fóònù ó ní lórí ètò nìkan ní kíní kan ilẹ̀ ló jẹ́ pé eléyìí náà ṣẹ́gun ṣíndódó àbí ẹ rí i pé ẹ ti ní ẹ̀rí lọ́wọ́ dáadáa o kí amúni má di ẹni tí wọ́n mú bóyá ó text message ó fi interesting ẹ̀ ni o ó sì yẹ látòrí nọ́mbà ẹ̀ bóyá face to face ni o bóyá ó ràn yàn lọ tí wọ́n wá jẹ́wọ́ pé abí alukoro torí mo mọ̀ pé ó gbọ́dọ̀ lè establish ẹ̀ tó iléeṣẹ́ ọlọ́pàá àdátọ́ náà tó kò yẹ kí ẹnìkan wà tí iléeṣẹ́ ọlọ́pàá ò ní lè mú o pàápàá tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ pé àdúgbò láti pa ni ẹnìkan tó ti wà lórí ìlà. hello. hello ẹ káàárọ̀ sà. ojúmọ́ aláyọ̀ sà. ẹ kó ètò. lágbára lọ ẹ ní ṣíṣe lágbára lọ. àmì o ariwo wà bí tẹ wà ní ẹgbẹ́ wa sọ́sẹ̀ yìí díẹ̀ ariwo wà bí tẹ wà yẹn yí rédíò lọ lẹ́tọ̀ ẹ̀kọ́ kẹ́kẹ́ kò lápá bẹ̀ à ń gbọ́ táwọn ọmọ rẹ̀ kọ́ à ń gbọ́ ìsìn. ok mo ti kúrò náà. ok sà ok sà. mo ti kúrò náà. à ń gbọ́. kí n lọ sórí ìbéèrè ní straight. ọ̀ya. ẹnìkan ló ń bá ó sọ̀rọ̀ ó sọ ilé ọ̀dẹ̀ ni ó ń bá ẹ̀fọ́ sọ ilé ó wá tọrọ ìjẹta àti àná lọ́wọ́ ẹ̀ wípé ara wọn mi ò yà ó fẹ́ lọ sí abẹ́òkúta bọ̀dá tó wá dé iṣẹ́ láàárọ̀ yìí lọ́kẹ́ wá pé àná tó dé yẹn ló yẹ kó ti wọṣẹ́ tó òun ò ní sanwó òtún fún un yẹn wá ní pé àná àti ìjẹta lòun tọrọ lọ́wọ́ wọn pé ìgbà tó ń bẹ̀ kiri sínú lẹ́nu wọ́n wá ní pé àwọn ò sanwó kí nìkan tó lè ṣe kà. alukoro. ọjọ́ tí wọ́n fún un tó ń yọ̀ǹda fún ó ti lò kọjá iye ọjọ́ náà contract ló pa wọ́n pọ̀ tí èèyàn bá gbéṣẹ́ fún yàn wọ́n á náà jọ sọ iye pọ̀ iye báyìí ni màá san fún iṣẹ́ tó fẹ́ ṣe fún iye ọjọ́ báyìí tó bá ti di wípé ẹnìkan breach agreement yẹn definitely ó máa affect initial agreement gbogbo wọn so tẹ́ni tí ó gbà ṣiṣẹ́ tó bá ní ó ti lò ju ọjọ́ tó ń fún ẹ lọ ó máa yọ owó iṣẹ́ ọjọ́ kan yẹn kúrò nínú owó oṣù ẹ̀ ó yẹ kẹ́ni tibí náà kó náà wà reasonable láti mọ̀ wípé nǹkan tó máa ṣẹlẹ̀ náà nìyẹn ó lè gbowó iṣẹ́ tó o ṣe báyẹ̀ pẹ́ nìyẹn ló bá mọ̀ yọ̀ǹda fún ẹ pé lọ lu ọjọ́ mẹ́ta ó yàtọ̀ bó ti sọ́ọ̀sì pé ọjọ́ méjì ló yọ̀ǹda fún ọjọ́ tó wáyé kó ti padà sẹ́nu iṣẹ́ kò tún tí ì padà dé so ẹni tó gbà síṣẹ́ lẹ́tọ̀ọ́ láti sọ pé ọjọ́ tó fi wá síbi iṣẹ́ yẹn òun yọ owó ẹ̀ kúrò nínú iṣẹ́ yẹn yẹ kó jẹ́ nǹkan tó máa ṣe máa fà kiri. wọn ló tiẹ̀ ní kò ní gbowó oṣù ni mo rò pé tó bá jẹ́ oṣù tuntun yìí kò tí ì lùsì oníṣe ní 4 àbí breach of contract ní àbí ṣùgbọ́n tó bá yẹ kó oṣù tán ti wá lò lọ mi rò pé ó lè jẹ́ ìyẹn ṣùgbọ́n gbogbo ẹ̀ kámọ́ tá à ń ṣe. lọ́jọ́ sign fúnra wọn lẹ́yìn kan báyìí ti yẹ̀bá kúrò ní initial agreement ó lè cause anything but tí wọ́n bá jọ ríra wọn tí wọ́n bá rí yanjú láàrin ara wọn wọ́n á nídìí láti fẹsẹ̀ òfin tọ̀ but it's contract. kò yẹ kẹ́nìkan ó kú káwá gbọ́n ogún sàárè hello ẹ káàárọ̀ o hello gbé ìpè kejì sẹ́gbẹ̀ẹ́ ó ń ṣe bí ẹni disturb à ń gbọ́ yín sà bàbá àyìnlá. ní police station kínta wọ́n mú èèyàn wa kan síbẹ̀ àwa lọ bẹ̀ àná àfẹ́ wo ẹnìyẹn wọ́n sọ fún wa pé tábà ní 2000 a ò lè wò ó mo bẹ̀ wọ́n títí 1000 naira wọn gbà àti mo wá pe ẹnìkan tó jẹ́ èèyàn mi kan tó jẹ́ bí ọlọ́pàá tí wọ́n bá wọn sọ̀rọ̀ lọ́sẹ̀ wà ní kí n wọlé mo wá ń bèèrè lọ́wọ́ wọn ní ọwọ́ ọlọ́pàá obìnrin yẹn pé tó lẹ́tọ̀ọ́ afẹ́ wòyàn kẹ́ni ká máa lọ mú 2000 naira wa àtó lè wọlé àtó lè wọ ẹnìyẹn wọ́n ní mo fẹ́ rédí tù wọ́n ní mi lè rí wọn wọ́n ní mo fẹ́ ráìtì wọ́n ní kò sí lé wọ́n ní mo fẹ́ rédí tù wọ́n ní wọn sí lé wọ́n á ní kí n béèrè lọ́wọ́ yín pé ìgbésẹ̀ wo la lè gbé tí nǹkan bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀. ẹ jẹ́ kán sọ̀rọ̀ ọ̀yá. tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ìgbésẹ̀ tẹ́ ẹ lè gbé ìgbà tẹ́ ẹ sílẹ̀ fẹ́ rí DPO tọ́nà tún jẹ́ kẹ́ ẹ rí DPO yẹn ẹ wá rí àwa Léléwéran ẹ máa bọ̀ lọ́fíìsì alukoro Léléwéran ẹ máa bọ̀ wá rí wa so that a lè mọ ọlọ́pàá tó ṣerú wà bẹ́yẹn a dẹ̀ lè ṣe àwọn a lè dá sílẹ̀ tó tọ́ àti tó yẹ fún un so ẹ wá rí wa ilẹ̀kùn ti wá wà ń ṣíṣí ní gbogbo ìgbà ẹ máa bọ̀ lọ́fíìsì alukoro Léléwéran. àlepọ̀rọ̀ yìí jẹ́rọ́ tọ́lá wa náà ti gbọ́ rí ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá kéńtà àdíàbà gbọmọgbọmọ o ó ń ṣe gbọmọgbọmọ lóòótọ́ ń bẹ̀ kò sí rọ́ńbẹ́ àwọn èèyàn sọ fáwọn náà ṣùgbọ́n a wò pé torí owó yẹn kéré ẹ wá jáwò sí ṣọ́ọ̀bù láṣí kì í ṣe ìyẹn tó wá ń ṣòwò béèlì lọ́tọ̀ o
kì í ṣòwò béèlì o láti lè rí pé àwọn èèyàn wá wo ẹni wọn tó wà ńbẹ̀ kí ló ṣe bóyá kán mú jáde fún wọn kán rí kán 2000 tó èmi mọ̀ pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹnìkan fi ìgò ojú tàbí báírò tó jẹ́ oníkíní á rìkọ́ọ̀dù yín á sì sẹ́ndì ẹ̀ tó bá jórí afẹ́fẹ́ ló lọ dàrẹ́ẹ̀tì tó ohun tó bá ti bàjẹ́ ó lè má ṣe túnṣe mọ́. ayé mẹ́tàlá wa. tó bá tiẹ̀ wà ní àhámọ́ bóyá ó wà ní detention police station kankan bóyá iṣẹ́ ìwádìí ń lọ lórí ẹ̀ wọ́n lè bàjẹ́ kán rí. ó ní ẹ̀tọ́ láti rí ẹbí ẹ̀ ó lẹ́tọ̀ọ́ láti rí lọ́ọ̀yà ẹ̀ tó bá sick ó lẹ́tọ̀ọ́ láti rí dókítà ẹ̀ níbẹ̀ o wọ́n wá ṣètọ́jú fún wọn á gbóúnjẹ wá fún un ó ní àwọn basic rights kan tó sì gbọ́dọ̀ jẹ̀gbádùn ẹ̀ so wọn ọlọ́pàá kankan ò lẹ́tọ̀ọ́ láti deprive ẹ̀ wọ́n ń ṣe ní ìdí àbákẹ́ta 2000 so wọ́n ṣe ní kán wá àwọn tó bá ní ìrírí irú nǹkan báyìí ẹ wá sọ́fíìsì alukoro eléwé ràn ẹ wá sọ fún wa bẹ́ẹ̀ ni ẹ wá sọ fún wa ẹ jẹ́ ká wádìí nǹkan yẹn délẹ̀ ká lè ṣe àwọn nǹkan tó bá yẹ ká ṣe ń pa ẹ̀. ẹ ṣeun. hello. ẹ káàárọ̀ kí lorúkọ yín sà. ẹ kú ètò sá o. wàá dúpẹ́ fọlọ́run. orúkọ tèmi ni ṣéwọn débì ọmọ aláàfin láti ọba ń dòkò lábẹ́òkúta. ọkọ̀ ọjọ́ mẹ́ta ọmọ aláàfin. ìbéèrè tèmi fẹ́ bèèrè lọ́wọ́ wọn mọ màmá wa ni pé mo kọ́kọ́ kí wọn kú iṣẹ́ ìlú lágbára ọlọ́ọ̀dù á gbé wọn ọ̀rọ̀ náà máa fi gbẹ̀tọ̀ wọn. ǹjẹ́ tí mo fẹ́ mọ̀ màmá bá wa fojú wo ọ̀rọ̀ yìí tí wọ́n bá lọ rìpọ́ọ̀tù ní police station pé adigunjalè tàbí kankan ń ṣẹlẹ̀ ní àdúgbò nígbà tí ọlọ́pàá bá wá ń bọ̀ kí wọ́n tó dé ibẹ̀ bóyá apèpè ọba ń tokù wọ́n ti wá bí abẹ́ odò ẹran wọ́n ti wá wà níbi gbọ́nọ́gún táìdì yẹn wọ́n wá bẹ̀ sí ní funfun èrè bọ̀ wọ́n máa búlò kan níwọ̀ ṣé kò lè fa kán wọn adigunjalè kán gbàbẹ̀ kan sá lọ ṣá ìbéèrè mi nìyẹn. a ní professional code of conduct yẹn ni wípé ìlànà bá a ṣe gbọ́dọ̀ ṣiṣẹ́ wa. gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ gbà ojú ìwòye àwọn aráàlú ó lè má bá àwọn ìlànà iṣẹ́ wa ó lè má bá mu so wọ́n mọ time tó yẹ kán fọn siren wọ́n mọ time tó yẹ kán fọn siren they have been trained so tọ́yẹ bá rí pọ́n bá fọn siren wọ́n mọ reason tán fi fọn tíyín ni pé kán ṣáà ti rí àwọn olè mú tán bá dẹ̀ dé tán bá rí olè mú kó ń ṣe pé siren nìkan gan ló ní ó lè sá lọ ọ̀pọ̀lọpọ̀ kankan tó hàn fún siren tó lè dẹ̀ máa sá lọ so siren kan ló jẹ́ kí wọ́n má rí olè mú olè tí òṣùwọ̀n ẹ̀ bá ti kún tásìkò bá ti tó wọ́n máa tó wọ́n máa rí mú. ọjọ́ gbogbo ń tó lè kan báyìí náà tó lóhùn. jàlá ọ̀làdé siren yẹn ó tiẹ̀ máa wúlò ńgbà míì torí mi ìfẹ́ dárúkọ agbègbè yẹn àwọn ọlọ́pàá kí wọ́n tó fún siren àwọn fúnra wọn ti fẹ́ yíká gbogbo agbègbè yẹn so siren tí mọ́tò bí tán pààkì mọ́tò sí wọ́n ti wá fún siren pánpán bóyá àwọn ará abirù pé olè àwọn ọlọ́pàá ṣe ń bọ̀ ni wọ́n ṣe ń jáde àwọn ọlọ́pàá tó ti spread ara wọn kàn mú wọn ṣíkún bí ẹni he kọ̀ọ̀kan lódò ni. professional conduct ti wà fún ọlọ́pàá mọ time tó yẹ kán fún ọmọ time tó yẹ kán fún so kò lè yé àwọn aráàlú kò lè yé wọn torí pé kò ń ṣèlànà tiwọn nìyẹn. ọlọ́dẹ púpọ̀ Razak lórí ìkànnì Facebook ọlẹ́ ẹ̀kọ́ ètùsà a máa ń gbọ́ wípé bail is free but tí a bá fẹ́ bail àwọn ènìyàn àwọn ọlọ́pàá máa gba owó why ẹ̀kọ́ gan ni mo ṣe kà á jáde yìí pé kí ló fẹ́ ilé yìí. pé why àwọn náà dẹ̀ fún wọn kò yẹ káwọn náà fún wọn o torí tí a bá ń sọ̀rọ̀ nípa bribery àtẹni tó fún ni àtẹni tó gbà náà jọ guilty o so bí wọ́n bá ti béèrè owó lọ́wọ́ yín ẹ má fún wọn èèyàn yín tó hùwà ìwà ọ̀daràn ẹ jẹ́ kán ṣe ìwádìí kán ṣe tó bá yẹ kán ṣe kán dẹ̀ gbé lọ sí ilé ẹjọ́ ilé ẹjọ́ ṣèdájọ́ ẹ̀ jẹ́ẹ́jẹ́. alukoro ohun tẹ̀mí rí sọ̀rọ̀ yìí ni pé àwọn tí wọ́n bá ń sọ pé wọ́n sanwó bẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ṣe sọ yìí lóòótọ́ a mọ̀ pé nothing is free again even in Freetown ṣùgbọ́n èmi rí i pé àwọn tí wọ́n bá ń sọ pé wọ́n ṣàǹfẹ́ bẹ́ẹ̀lì lọ́rọ̀ yẹn wọ́n ṣàǹfẹ́ ṣe kọ́lọ́pàá gan tó bèrè owó wọ́n á ti máa fún wọn lówó ó dàbí ní pé àwọn gan lẹ́bọ lẹ́rù ẹni tí ò bá ní ẹbọ lẹ́rù tó wà ní ọ̀dọ̀ ọlọ́pàá tí wọ́n bá sọ lọ sọ́bọ̀ kó ní kó gbé wọn lọ sí kóòtù. jù bẹ́ẹ̀ lọ. àwọn mélòdù ló mọ ibi tí wọ́n máa gbé ọ̀rọ̀ gbà bí yẹn ni tó bá free tó wà ní police station ask them to take you to court. so àtẹni tó gbà àtẹni tó fún ni náà jọ jẹ̀bi ẹ̀sùn bribery o. tó ẹ jẹ́ ká tún mú ìpè kan sí jálẹ̀ làbọ̀ oníkan fún wọn alukoro. tó a fẹ́ polówó ọjà ká tún máa tẹ̀síwájú. ok mọ́ta sẹ́nu ó ṣe kókó. ìṣeré ọmọkùnrin ní ẹ̀yà sọ́kùnrin jẹ́. yes sir. orúkọ tẹ̀lé ní sáadé látàkẹ́. ọ̀rọ̀ kan kó tó di pé alukoro dé ni mo ti ní interest nínú ẹ̀ka lórí ọ̀rọ̀ 10 naira 20 naira ẹ̀ka. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ra káàdì lórí ẹ̀rọ ayélujára wọn ò mọ̀ pé wọ́n ṣì ń ná owó yẹn.
àwọn kan ń sa káàdì ìpè tó jẹ́ pé tí ẹ̀ ò bá mú 10 naira síbẹ̀ ẹ̀ lè ra. Èyí ni mo fẹ́ fi dá wa lójú pé wọ́n sì ń ná owó yẹn o, wọ́n ń ná dáadáa. So ọlọ́run á gbà fún ọ ẹ̀kọ́ ètò. tọ ẹ ṣeun. tọ aago tí ń lọ ọjọ́ tí ń lè bí àná ọ̀run tí ń lè bí àti ọ̀ka mọ́ ọ lọlé díẹ̀díẹ̀. Kí ni àmọ̀ràn tí ẹni fún wa kó tó di pé máa pe àwọn nọ́mbà tí wọ́n lè kàn sí níléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn? ọ̀rọ̀ àmọ̀ràn wa lẹ́ẹ̀kan sí i òun náà ni wípé bí a ṣe ń súnmọ́dún tọdún súnmọ́ wa ẹ jẹ́ ká ṣọ́ ṣe má jẹ́ ká kọjá ààyè ara wa ohun tágbára wa bá ká òun ní ká ṣe ká dẹ̀ yàgò fún gbogbo ohun tó ń jẹ́ ìwà ọ̀daràn. àbádẹ́ rí gbogbo àwọn tó jẹ́ ọlọ́pàá àtàwọn ẹlẹ́ṣọ́ ààbò mìíràn ní ojú àwọn òpópónà wa ẹ jẹ́ ká mọ̀ pé wọ́n wà níbẹ̀ fún ìdáàbòbò ẹ̀mí àti dúkìá ará ìlú ni a ò gbọ́dọ̀ máa dojú ìjà kọ wọ́n. Ọlọ́run ò ní jẹ́ kí a rí wàhálà. àwọn nọ́mbà tá a lè pè sí ní state headquarters control room number 1. control room 091 64 85 92 99. CRU quick response complaint response unit CRU 081 39 84 47 40. Office alukoro kọ́mà. Office PRO 081 67 03 74 45. lẹ́ẹ̀kan sẹ́yẹ sáré yá mú àwọn nọ́mbà yẹn wá control room ilé agbára ní ilé ìwé ìrànwọ́ nọ́mbà abẹ́rẹ́ lọ́nà yára láburú nọ́mbà abẹ́rẹ́ 091 64 85 9299 lẹ́ẹ̀kan sí 091 64 85 9299. Complaint response unit ní eléwé ìran ìyẹn ẹ̀ka elétígbáròyé ọ̀rọ̀ tó ń do aráàlú 081 39 84 4740 081 39 84 47 40 ní ọ́fíìsì alukoro pé ibẹ̀ ní ẹ̀yìn fẹ́ lọ PRO's office nọ́mbà ti bẹ̀rẹ̀ 081 6703 7445 081 6703 7445 alukoro pọ̀ lọ́wọ́ yín ọdún ayọ̀ la máa ṣe láṣẹ Elédùmarè gbogbo ẹ̀yin jọjọ àgbò tí ẹ jẹ́ kí àgbò rìn láì níjọjọ adúpẹ́ lọ́wọ́ yín Alhaji Kawazim Ọlájúmi bàbá onítírélà ní Adébáyọ̀ lọ́nà OGTV àkópọ̀ àlẹ́mọ́ ọdún ayọ̀ la máa ṣe Commander Kim Adéyẹmí Zona Dragon Squad tuwálè tó àkó ọdún ayọ̀ ni a máa ṣe Alhaji Jíbọ̀ láti hotel Alhaji Jímú láti ọ̀kan lọ́mọ tó ọdún ayọ̀ la máa ṣe àti Alhaja Latifat Adéomi Kásílátì aláṣọ tó àtàjẹrẹ ní Yamata Mama Lenje tó mùsùlùmí làwọn náà àwọn tá a kí mùsùlùmí ni wọn Chief Mrs Adenike Adémọ̀ṣọ́ Mama Lenje ọdún ayọ̀ ní àmàṣe lẹ́ẹ̀kan sí mo kí alukoro àmọ́ bóyá mùsùlùmí lẹ́yìn àbí tó ráwọn orúkọ kan bí Báyọ̀ Fẹ́mi Ṣadé Bọ́sẹ̀ Kíkẹ́ tó kò ń jẹ́ ká mọ̀ bóyá mùsùlùmí àbí kò ń jẹ́ ká mọ̀ ọlọ́pàá làwà gbogbo ọdún tó bá dẹ̀ ti bá wa láyé gẹ́gẹ́ bí èèyàn gbogbo ẹ̀ ń la máa ẹ pé ṣé mùsùlùmí ní tàbí nǹkan torí ẹnìkan ṣàmù bí àgbò kan wá wọ́n ní wọ́n rí níbi káwọn pé tó àtàkù rẹ̀sì kan tó bá jẹ́ mùsùlùmí ní a lè jẹ́ ilẹ̀ máa gbá ní ẹ̀. Christian ni mí ṣùgbọ́n a jọ ń ṣe gbogbo ọdún ni. ẹ̀yin kọ́lẹ̀ làgbó àti bágbó mi bá sọ̀rọ̀ nígbà Christmas bágbó mi bá sọ̀rọ̀ nígbà Kérésìmesì àjọ ṣe gbogbo ọdún ni tó ẹ̀hún tó bá dùn náà lójọ́dún Ọlọ́run ní jẹ́ kó kàn fún wa. Kàfáyàtò Priska Akínwùmí òun ni ó ti ń jẹ́ kí ẹ̀rí wa wò lórí ẹ̀rọ ayélujára nígbà tí Kẹ́hìndé Falẹ́yẹ Pétúmọ́dù tí ó jẹ́ ọlọ́wọ́ bọ́tìnì Moruf Adégbèga lórúkọ tèmi not forgetting the producer of the program bàbá wa Reverend Adesina Egunjobi ọdún ayọ̀ la máa ṣe àkópalẹ̀mọ́ ọdún ẹ ṣeun. Yàrá àríyọ̀ lórúkọ tèmi ire o.